Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Gbọ́ mi gbogbo ẹ̀dá alààyè tó rí mi wò káàkiri. Ayé máa ń pe ọfà kan ní ọfà tí ò ní solution. Ọfà tí ò ní solution yìí, ọfà tó ní agbára ni. Ẹni tí wọ́n bá ti ta, tí wọ́n bá ti ta ọfà yìí fún, kò síbi tí wọ́n fẹ́ rù ú lọ, dandan ni kó kú. Ẹni tí wọ́n bá ta ọfà yìí, tí wọ́n bá ta fún ọmọ rẹ̀, kò sírú aporó tó fẹ́ fún, dandan ni kí ọmọ yẹn kú. Ẹnìkan máa sàmì, abiyamọ kan máa fi ìtara sàmì. Gbogbo ọfà tí ò ní solution tí ayé fẹ́ ta ní ọdún 2025 yìí, lórúkọ Baba tọmọ tí ẹ̀mí mọ́ kò ní bọmọ rẹ. Ọfà yìí tó bá wọnú ara nígbà mìíràn á di àìsàn. Àìsàn yẹn wọ́n máa ná owó, ojú máa ti owó, á dẹ̀ tún padà já síkú. Ọfà tó máa ń gba ohun lọ lọ́wọ́ ẹni tí tó máa ń padà já síkú. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí àmì ṣe, irú ọfà yẹn kò ní tọ́ sí ọ. Ya alika baruada lekiada huada neruada bari ilibutali kabaruada ilimi. Gbogbo ẹni tó lóhùn máa ránṣẹ́ ọfà tí ò ní solution sílé rẹ, lórúkọ Jésù inú àti àrá Olódùmarè máa bà wọ́n. Àmín. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ló tọ̀ mí wá. Ó ní wípé iná síwájú Olúwa, ó sì jó àwọn ọ̀tá rẹ̀. Gbogbo ẹnikẹ́ni tí ń kó ohun èlò òkùnkùn pọ̀ láti fi ta ọlọ́pàá tí ò ní solution, lórúkọ Jésù á dá ibi wọn padà sí wọn lórí. Lọ di aṣẹ́gun bí àdúrà ìránṣẹ́ séèyàn méje. Ìwọlẹ̀ rí kan, ààbò Olúwa ti dájú lórí rẹ. Jésù Olúwa wa. Àmín, àmín. Orúkọ mi ni Wòlíì Michael Ajayi Ẹ̀rígbèmí. Tó bá wo òkè yìí, wàá rí bánà program àjọ̀dún ẹ̀rí wa ń bẹ̀. Ọba agbára, Olúwa Ọlọ́run ẹ̀rí làwa gbójúlé, a gbójúlé òòṣà, a gbójúlé kankan lẹ́yìn ọba tó ní ayé tó ní ọ̀run. Ẹ̀rí wà bíi tàtijọ́, ẹ̀rí wà bíi tìgbàanì. Òun náà ni mo fi polongo fún ọ pé kí wọn náà máa bọ̀. Àjọ̀dún ẹ̀rí is on the 17th May 2025. 17 Sátidé ló bọ́ sí May 2025 ní nọ́mbà 22 ọ̀nà Pẹ́mipọ̀ Street, Ọgbà Ayọ̀ Ìjókòó, Sango Ọ̀tà, Ògùn State. Kí wọn tó bá fẹ́ wá tàbí ó fẹ́ wá darapọ̀ mọ́ wa tàbí ó nílò àdúrà, pè mí sórí nọ́mbà mi 07016014790. WhatsApp nọ́mbà mi náà nìyẹn. Lórúkọ Olúwa, àdúrà ní ṣe tiẹ̀ sí. Bí ẹ ti mọ̀ pé pákéjì, àwọn pákéjì surprise package kan wà tí mo máa ń ṣe pẹ̀lú àwẹ̀ ọjọ́ méje tó máa bẹ̀rẹ̀ ní on the 10th. Òróró àánú, ọṣẹ àánú, pẹ̀fúmù àánú. Tọdún yìí a ò gbowó kankan lọ́wọ́ ẹnikẹ́ni. Tí àwẹ̀ ọjọ́ méje àìjà ìmúdẹ̀ máa wà lórí rẹ̀, a máa fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ni. Ó ìwọ tó bá nífẹ̀ẹ́ bẹ́ẹ̀, you can easily contact the number. Lórúkọ Jésù, wàá rógolo. I love you all.